Hello. Hello, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ mà, kí lẹ̀ ń là kọjá mà. Yes, sir. Mo fẹ́ gba ìmọ̀ràn lórí ọ̀rọ̀ kan nípa. À ń gbọ́ yín mà. Àǹtí mi, ọmọ bàbá mi, ọmọ ìyá mi. So, ìgbà tí àwọn parents wa kú, mo wà ní BATS nígbà yẹn. So, ọ̀dọ̀ àwọn family wa mú mi lọ sí ọ̀dọ̀ àǹtí mi ní pé kí n lọ máa gbé níbẹ̀. Àǹtí mi yẹn ka ọtí. So, ìgbà tí mo jáde secondary school, wọ́n ní mi láǹfààní àti lọ school fún àwọn ìlú mi. They agree. Ìdí òpin ọ̀rẹ́ àwọn máa ní kí lọ sí ìgbẹ́ kan, wọ́n máa san oṣù níbẹ̀, so wọn ò débẹ̀. Wọ́n ti máa wá sí ṣọ́ọ̀bù àwọn. So tí wọ́n ti wá dé ṣọ́ọ̀bù wọn, because of my stature now, so àwọn kan wọ́n máa fọwọ́ gbá mi. Bá ti wá kàn pé fún ọ báyìí, èmi fún mi lóúnjẹ, ó sì ní oṣù, ó wá dọjọ́ kan, ó wá fi mí lè gbọ̀bọ̀ kan pé kí bọ̀bọ̀ yìí kó kí n máa tẹ̀lé lọ́lé. Mo ṣáà sá padà lẹ́yìn bọ̀bọ̀ yìí, mo wá sá wá sí ilé padà. Wọ́n náà ni so nǹkan wọ́n sọ pé àwọn máa ń gé ní nǹkan báyìí ṣáà lọ́gbọ̀n báàgì mú ATM wọn torí mo mọ àkáǹtì tó máa wá sí Ìbàdàn. Mo wá sí Ìbàdàn, owó yìí mo wá gba ilé níbàdàn, ilé yìí ò pọ̀. Mo gba 210,000 nínú àkáǹtì, so mo wá gba ilé. Wọ́n á rí woman kan, wọ́n ṣe yá driver. Wọ́n sọ fún wọn pé mo fẹ́ kọ́ṣẹ́ pé but mi ní èèyàn kankan níbàdàn. Mọ́mí ẹ̀ dàgbà mi, mo ṣe mí bí àbúrò òun, so mo máa lọ bí iṣẹ́ máa wálé. Now wọ́n ní máa kan ọmọ kọjá, wọ́n máa fi ọmọ yẹn sí ọ̀dọ̀ ẹni tí mo wà lọ́ọ̀dọ̀ ẹ̀ tí mo ṣiṣẹ́. Wọ́n máa fọmọ wọn síbẹ̀ tí ọmọ yẹn bá wà láti sùn báyìí ni wọ́n gbé wá, wọ́n máa yà ọ̀dọ̀ woman ẹ̀. Èmi àti ọmọ yẹn máa ń ṣeré gan-an, a máa ń sọ̀rọ̀. Nǹkan tí wọ́n fi fọyọ̀ ni pé dáàdì yẹn wọ́n wá ṣàṣọ fún mi pé àwọn fẹ́ fẹ́ mi. Mo wá béèrè pé kí ni èjì wọn, now I'm 28 years. So wọ́n béèrè pé kí ni èjì wọn. Wọ́n wá ní wípé àwọn 42 years. Béèrè ọmọ pé ìyá ọmọ yẹn ń kọ́. Wọ́n wá ní wípé ìyá ọmọ yẹn pé bó ṣe bí ló kú. Ọmọ yẹn jẹ́ ọmọ 6 years. Ló gbé ṣàtìgbọ̀n làwọn ti ń tọ́jú ẹ̀. Bọ́ ní táìmù olùdókòwò máa lọ́dọ̀ àwọn fámìlì wọn mi, wọ́n tún dá padà sọ́dọ̀ dáàdì. Ayéṣẹ́ wa ń disturb mi fún àwọn fẹ́fẹ́ mi. Ilé àtàwá ṣe lọ, mo á lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ fámìlì mọ́mì wa ní ìlú wọn. Ṣùgbọ́n tí wọ́n dé ẹni tó jẹ́ bí olórí ẹbí wọn wá ẹ̀sìn ìròyìn fún mi. Nígbà wọn ti mọ̀ pé mo ti kúrò torí mo ti pe gbogbo wọn náà tẹ́lẹ̀. Tọ́ṣà máa ń pè mí pé kì í ṣe jẹ́jẹ́ ibi tí wọ́n. Wọ́n á pè wọ́n pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ nǹkan kan. Wọ́n wá ní kí mẹ́rin yẹn wá sí ọ̀dọ̀ àwọn. But nǹkan tẹ́bi fẹ́ sọ́lẹ̀ ẹ̀rù bá mi pé ẹni tó níwà ìgbà mi tí dájú yẹn bá travel, ọmọ ní kí n jọ kí n bá àwọn ọmọ wọn yẹn lọ sọ́dọ̀ mi kí n jẹ́ kó dúró 2 days kọ́ máa fún mi lówó. Wọ́n dẹ̀ lọ bí ṣe wọn tó padà jì. Last week ni mo wá ṣe freedom. Ìlàjì iṣẹ́ mi nípa àwọn olóòrà ọdún ṣe dáadáa pẹ̀lú mi níjọ freedom, but mi ti sọ èmi àti wọn pé kọ́kọ́ gbé mi lọlé kí wọ́n tún dá mi padà weekend ọmọ wọn lè dúró sọ́dọ̀ mi nǹkan tó wá mú níbi iṣẹ́ bó ṣe máa ń ṣe nìyẹn. Ṣùgbọ́n wọ́n fi béèrè pé irú ẹni ṣé mo lè fẹ́ wọn àti pé wọ́n ń ṣèṣin pé kí n máa wọn lọ sí ọ̀dọ̀ sísá mi yẹn. Àwọn fámìlì náà ni kí n mú wọn lọ, mi ìdẹ fẹ́ mú lọ sọ́dọ̀ sísá mi yẹn tó kàn kan tó ṣe fún mi gbà yẹn. Ṣé kò jù mọ́ yẹn lọ? Bẹ́ẹ̀ ni sà. Ẹ máa ṣe àmì àdúrà tí mo fẹ́ ṣe yìí. Ẹ ní ṣìyàn lókè ìpẹ̀láyé. Àmì Jésù. Ọlọ́run máa wo títóbi ẹ̀ àti gbogbo àwọn tó ń bá yín ṣàmì dédé àkókò yìí tí wọn náà ò ní bàjẹ́ o. Ẹ ní ṣìyàn. Àmì Jésù. Àmì Jésù. Kádàrá burúkú ò ní kò lé yín lórí. Àmì Jésù. Ẹ gbọ́ mi arábìnrin. Àdúrà máa ṣe fún yín lórí ètò yìí. Ẹ̀yin age 28, arákùnrin age 42. Ẹ lè fẹ́ ra yín dáadáa. Ẹ farabalẹ̀. Ṣùgbọ́n gbólóhùn tí màá sọ ni pé ẹ ní ṣìyàn lókè ìpẹ̀láyé. Arábìnrin tó ń ju ọkùnrin lọ tán dẹ̀ ń fẹ́ra wọn. A rí obìnrin tó ju ọkùnrin lọ ní ọdún 3 ọdún 4 lórí ètò yìí tán dẹ̀ fẹ́ra wọn. Àdúrà mi ni pé ẹ ní ṣìyàn lókè ìpẹ̀láyé. Àdúrà mi nìyẹn o. Ẹ fẹ̀mí dọ́gba pẹ̀lú ẹ̀.
ẹ jẹ́ kí àwọn tó jẹ́ àwọn àgbàlagbà tí wọ́n wà tó jẹ́ ẹbí yín ẹ involve wọn nínú ìrìn àjò yẹn ṣó ti yé yín nípa tara àti nípa tẹ̀mí sọ̀rọ̀ mi ti yé yín sìn ṣùgbọ́n pé ẹ lè fi arákùnrin yẹn pẹ̀lú èjì yẹn ẹ lè fẹ́ ra yín dáadáa ṣùgbọ́n ẹ nílò láti involve àwọn tó jẹ́ àgbàlagbà kan bá yín rìnrìn àjò lórí ìrìn gbogbo ẹ̀ lọ́tún lósì àti láàrin kan dẹ̀ ṣèwádìí arákùnrin yẹn dáadáa torí ọkùnrin míì òun ló lo ìyàwó ẹ̀ ikú tó pàyàwó ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀ obìnrin míì òun ló lu ọkọ ẹ̀ ṣé àlàyé mi ti yé yín nípa ìdí èyí ẹ involve tó jẹ́ àgbàlagbà ẹ wá sọ gbólóhùn kan pé àǹtí yín tẹ sákò lọ́dọ̀ tẹ mí tẹ ń kàdé àbí kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ yẹn arábìnrin kò yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ ẹ ní ìdí àti ṣe bẹ́ẹ̀ náà kẹ́ ẹ wá mówó oúnjẹ yín gan kẹ́ ẹ máa dájọ́ kẹ́ ẹ fi sákò lọ́dọ̀ ẹ̀ òun fi yín tajà ń tiẹ̀ ni ó dẹ̀ nọ́mà bẹ́ẹ̀ àwọn iṣẹ́ kan wà bẹ́ẹ̀ iṣẹ́ obìnrin ni wọ́n tó ọ̀bàrà àwọn obìnrin méjì mẹ́ta tí wọ́n ń ṣàbò àwọn èèyàn àwọn ọkùnrin ò ní lọ bẹ́ẹ̀ ìtún lè blame òun náà ẹ ṣáàjọ jẹun kì í ṣe pé ṣó gbé yín fọkùnrin ni. bẹ́ẹ̀ni sà. ó ń gbé yín fọkùnrin. bẹ́ẹ̀ni. tèmi ṣáà ni pé ẹ bá má ti ṣe bẹ́ẹ̀ ẹ máa lọ sọ́dọ̀ ẹ̀ náà ni ṣùgbọ́n kẹ́ ẹ tó lọ sọ́dọ̀ ẹ̀ kì bá dáa kẹ́ ẹ jẹ́ kí àwọn tó jẹ́ àwọn àgbàlagbà ń dílé màmá yín kẹ́ ẹ jọ orin ìrìn àjò yẹn ṣùgbọ́n pé èjì yẹn ò lè fẹ́ arákùnrin tá à ń sọ yìí irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ lè fẹ́ ra yín dáadáa. ẹ má bínú sà ẹ jẹ́ sà irú bẹ́ẹ̀ fẹ́ sọ pé kí n mú ọ wá táwọn náà yìí ti ń gbé kí n má wọn lọ sọ́dọ̀ àwọn fámìlì ṣé mo lè mú wọn lọ sọ́dọ̀ àwọn grandpa wa. kò síbi tẹ́ ẹ̀ lè mú wọn lọ kò síbi tẹ́ ẹ̀ lè mú arákùnrin yẹn lọ tó bá mi business kò dẹ̀ síbi tí àwọn ẹbí tí inú ò lè ṣèwádìí arákùnrin yẹn náà dé ṣùgbọ́n pé ẹ lè fẹ́ ra yín yẹn irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ kú kalẹ̀ ẹ lè fẹ́ ra yín dáadáa.